lóòótọ́ òní ìjà wà láàrin Tinubu àti Sanwó-Olú, ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣàlàyé. Ìjọba ìpínlẹ̀ ti Èkó mà ti sọ pé irọ́ ni ìròyìn tó mà sọ wípé ìjà sì wà láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Èkó Gbénga Ọmọ́tọ̀sọ ìmọ̀ ló mà sọ̀rọ̀ yìí lórí ètò Morning Brief ní iléeṣẹ́ tẹlifíṣàn Channels TV láàárọ̀ òní tí ń ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday. Ọmọ́tọ̀sọ ní báwo ni bàbá ó ṣe fẹ́ sọ pé kò sí ọjọ́ iwájú fún àwọn aráalé òun. Bàbá ni ààrẹ Tinubu mà jẹ́ fún Sanwó-Olú àti pé àhesọ ọ̀rọ̀ lásán ó ní gbogbo nǹkan táwọn èèyàn máa ń gbé kiri. Nǹkan tí àwọn èèyàn kan ń rò lọ́kàn ó ní wọ́n ń sọ síta tí wọ́n sì ń gbé káàkiri. Ọmọ́tọ̀sọ ní Tinubu rèé kò sọ fún ẹnikẹ́ni wípé inú òun rèé kò mọ̀ dùn sí Sanwó-Olú. Ó ní ààrẹ rèé ń gbèrò láti ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ Èkó bẹ̀rẹ̀ láti ọ̀la ọjọ́rú Wednesday tí ń ṣe ọjọ́ kẹjọ sí ọjọ́ kẹsàn-án oṣù yìí. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Èkó ó mà sọ pé Tinubu lẹ́tọ̀ọ́ láti lọ síbikíbi tó bá wù ú. Ó ní kò sí bí ààrẹ yìí ó ṣe àbẹ̀wò sí ìpínlẹ̀ tí kò ní dunnú sí gómìnà rẹ̀ lórí bóyá Tinubu ti buwọ́ lu ẹni tí yóò rọ́pò Sanwó-Olú. Ọmọ́tọ̀sọ ní ọ̀rọ̀ kò tí ì débẹ̀. Ó ní àwọn èèyàn kan ló kàn sọ àhesọ ọ̀rọ̀ káàkiri lórí ìtàkùn ayélujára. Ọmọ́tọ̀sọ sọ pé ẹgbẹ́ òṣèlú APC yóò máa sọ ẹni tí yóò rọ́pò Sanwó-Olú tí àsìkò bá ti tó. Kọmíṣánná fún ètò ìròyìn ní ìpínlẹ̀ Èkó ó mà tún sọ díẹ̀ nípa àwọn àkànṣe iṣẹ́ tí Tinubu yóò mà sí lásìkò àbẹ̀wò ọlọ́jọ́ méjì tí yóò ṣe sí ìpínlẹ̀ Èkó. Ọmọ́tọ̀sọ sọ pé afárá kan tó lámìlaka wà lára àwọn iṣẹ́ tí Tinubu bọ̀ wá ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ó ní àwọn àkànṣe iṣẹ́ míì náà ó wà tí Tinubu yóò mà sí lásìkò àbẹ̀wò ọlọ́jọ́ méjì rẹ̀ sí ìpínlẹ̀ Èkó láti ọjọ́rú tí ń ṣe ọjọ́ kẹjọ oṣù kẹrin ọdún 2026 yìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ látàárọ̀. Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.